ìran Balóládé, àwọn ìjòyè ló ní ìlẹ̀kẹ̀ ọrùn fún àṣà tó yọrantí àti ètò tó ń kọ́ni lọ́gbọ́n lóríṣiríṣi. Ẹ máa wo tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà, Óyá TV, ẹ máa bá wa ká lọ. Ẹ kú dédé wòyí o, orúkọ tèmi ní Ọpẹ́yẹmí Ògúnmọ́dédé. A kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín Ẹ kú ìyànjú lórí ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn. Àlejò tí a ní lórí ètò lónìí, àwọn ni, kí lorúkọ yín sà? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adéwálé Àlàbí. Kí lorúkọ iléeṣẹ́ ní Ọ̀gbẹ́ni Adéwálé Àlàbí? Orúkọ iléeṣẹ́ yìí ni FC Caleb Farm tó wà ní agbègbè Apátùkù ní Àkóbọ̀ nìbàdàn bíi. FC Caleb Farm. Ẹ jọ̀ọ́ sà, kí ló tẹ̀ sún dé irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí? Kí ló fà á tẹ́ fi sọ pé irú iṣẹ́ báyìí òun ni ó wù mí láyò láti máa ṣe? Oríṣiríṣi láti ìgbà kékeré ni a ti ní passion fún iṣẹ́ yìí, tó jẹ́ pé nígbà tá a wá dàgbà tán, tá a kúrò, tá a parí iléèwé, nígbà tí bóyá ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ṣe rí tí ò síṣẹ́, so eléyìí ló mú mi yàbàrá wá síbi iṣẹ́ àgbẹ̀, torí ọ̀tọ̀ ni iṣẹ́ tí mo lọ fún níléèwé, ṣùgbọ́n nígbà tó di pé kò síṣẹ́, iṣẹ́ àgbẹ̀ dẹ̀ jẹ́ iṣẹ́ tó pé níbikíbi tẹ́ bá dé ẹ ó bára yín níbẹ̀. So ohun tó sún mi débi pé mo bára mi níbi iṣẹ́ àgbẹ̀ lélẹ́yìí. Tó ẹ lọ iléèwé? Bẹ́ẹ̀ ni o. Iléèwé wo lẹ lọ? Iléèwé Federal Poly Ọ̀fà ni mo lọ. Federal Poly Ọ̀fà? Bẹ́ẹ̀ ni. Òun lẹ̀ ń gbọ́ ẹ̀yin ará ilé. Ọ̀gbẹ́ni Adéwálé, ẹ jọ̀ọ́, ó ti tó bí ọdún mélòó lẹ ti wà lẹ́nu iṣẹ́ àgbẹ̀ yìí? Ó ti lé ní ọdún 15 tí mo ti wà lẹ́nu iṣẹ́ àgbẹ̀ yìí, lẹ́yìn ìgbà tí mo jáde iléèwé gíga tí mo sì jọba tán ni mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí. Ẹ jẹ́ n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Iṣẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan, ẹni àti kékeré ló ti ń wù yín. Ṣé ẹ rí èèyàn yín kan àbí ẹbí yín kan tó ṣiṣẹ́ yìí rí ni ló fi jẹ́ pé ó fi rọ̀ mọ́ ọkùnrin láti ṣe náà? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo ìgbà táwa wà ní kékeré, a ní àǹfààní sírú iṣẹ́ báyìí, bọ̀ a di ìbílẹ̀ ni wọ́n á forúkọ wa, ni wọ́n á dárúkọ wa sí, so that wọ́n fi wò bóyá owó wa jẹ́. So àtìgbà yẹn ni ìyá tó bí bàbá tèmi ló ti máa ń fún ọmọ kọ̀ọ̀kan ládìẹ, a máa fún lóúnjẹ, a pamọ́, ibẹ̀ láti mọ̀ bóyá iṣẹ́ yìí bóyá ó jẹ́ wa lọ́wọ́ àbí kò ní jẹ́ wa lọ́wọ́. Àṣà Yorùbá tún leléyìí o. Bẹ́ẹ̀ni. Mo rí pé ẹ̀yin náà dàbẹ́ ni pé ẹ máa nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá náà o. A lè kó àṣà àti ìṣe Yorùbá, a lè kó dànù. Nínú gbogbo nǹkan tó òyìnbó bá mú wá fún wa, àṣà àti ìṣe Yorùbá sì jẹ́ àkọ́kọ́. Ẹ jẹ́ n tún béèrè lọ́wọ́ yín gan-an, mi ì tí ì béèrè, ọmọ ìlú wo gan ni yín gan? Ọmọ ìlú Èjìgbò ní Ọ̀ṣun State ni èmi. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo kàn wá tẹ̀dó sílùú Ìbàdàn. A gbà ládùúrà wípé ibi tẹ́ tẹ̀dó sí yóò tù yín lára. Àmín. Bàbá wa, láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀sìn yìí láti bí ọdún 15 sẹ́yìn, ǹjẹ́ ẹ tiẹ̀ rí nǹkan kan tó lè fa tẹ́ lè sọ pé ìgbà tí mo ti bẹ̀rẹ̀ kíní yìí o, nǹkan kan tó tẹ̀ jẹ́ pé bí inú yóò dùn sí, tó jẹ́ kẹ́tẹ̀ ẹkàn rò lọ́jọ́ kan pé iṣẹ́ yìí bí màá sì máa tẹ̀síwájú nínú rẹ̀, ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ sí yín rí? Oríṣiríṣi ìdojúkọ la ti rí lẹ́nu iṣẹ́ yìí. Màá sọ oríṣiríṣi ìdojúkọ mẹ́ta tí mo ti bá pàdé lẹ́nu iṣẹ́ yìí. Àkọ́kọ́, mi lè gbàgbé ní ìgbà tí àrùn tó wá ní ọdún 2020, àrùn COVID-19. Nígbà yẹn àwọn tá a jẹ́ àgbẹ̀ a ní ìdojúkọ tó pọ̀. Kí ni ìdojúkọ tá a ní ni pé àkókò yẹn kò sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, kò sí àǹfààní láti lè gbé ọjà jáde, kò sí àǹfààní láti lọ gbé oúnjẹ fún àwọn adìẹ. So lè jẹ́ ìṣòro tó pọ̀ ta ní, tó jẹ́ pé ní àkókò yẹn a ò rí ọjà tà, a ní láti ọjà bàjẹ́ mọ́ wa lórí, torí ẹyin tẹ́ ń wò yìí, tẹ́yìn tó bá ti lò bí oṣù kan, oṣù méjì, tí ooru bá dẹ̀ wá yóò tètè bàjẹ́.
so ẹyin bàjẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ lọ́wọ́, kò sí ẹni tó fẹ́ gbẹyin, kò sáwọn àwọn tó máa wá ń bá wa kó ẹyin láti Èkó, wọn ò láǹfààní láti wá torí pé kò sí àǹfààní láti lọ láti ìpínlẹ̀ kan dé ìpínlẹ̀ kan. So eléyìí jẹ́ ìdojúkọ àkọ́kọ́. Ìdojúkọ kejì tí mo rí lẹ́nu iṣẹ́ yìí látìgbà tí mo ti ń ṣiṣẹ́ yìí ni èèyàn lè ti máa ṣiṣẹ́ ìbọn láàrin 20 ọdún àbí ọdún 10 tí nǹkan kan ò ní ṣe téèyàn á rò pé èèyàn ti mọ̀ ọ́n ṣe, ṣùgbọ́n tí ìṣòro ẹ bá dé, ìṣòro tí mo dojúkọ yìí ó tó àkókò kan kò sí owó láti lè fídi àwọn adìyẹ mọ́, láti fún wọn lóúnjẹ mọ́. tó wáyé pé mi gẹ́gẹ́ sì ń rí adìyẹ tí adìyẹ sì ń kú báyìí, mo wá ìrànlọ́wọ́ lọ́tùn lósì, mi ì rí ìrànlọ́wọ́. tó jẹ́ ìdojúkọ ẹ̀kejì. Ìdojúkọ ẹ̀kẹta ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ráwọn adìyẹ wọ̀nyí, àwọn náà máa ń gba abẹ́rẹ́ àjẹsára tí òyìnbó ń pè ní immunization. A máa ń vaccine, a máa ń fún wọn ní vaccine. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tá a ti máa ń ra àwọn oògùn yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí, ìgbà míì bẹ tó jẹ́ pé oògùn yìí tó bá ti expire, wọn ò ní sọ fún wa. Báwo ló ṣe lè expire? Expire rẹ̀ ni pé ó gbọ́dọ̀ vaccine ni, ó gbọ́dọ̀ wà nínú nǹkan tó tutù. Ìgbà míì bẹ tí iná ti lọ níbi tá a ti lọ rà á, bọ̀ wọn ò ní jẹ́ káwa mọ̀ pé iná ti lọ ńbẹ̀. Torí ìgbà táwọn bá ra iná ó sì wà ńbẹ̀, bó ó ṣeé ṣe kí iná ti lọ fún wákàtí mélòó kan. Àwọn vaccine dẹ̀ ni ó ní condition tí wọ́n ti lè survive. So tí kò bá sí nírú condition báyìí, àwọn nǹkan yóò ní effect lórí adìẹ. Mo ra oògùn yẹn lọ́dún yẹn. Nígbà tí mo ra oògùn yẹn, mo lo oògùn yẹn fún àwọn adìẹ. Ìgbà tí ó di bí jọ́ mélòó kan, báwọn adìẹ ti bẹ̀rẹ̀ sí kú nìyẹn. A lo gbogbo ohun tó yẹ ká lò. Bọ̀ ìgbà tá a dé lab láti lọ ṣe test adìẹ yìí, la wá tó rí pé àṣé vaccine tá a lò ó ti fail kó tó di pé àwa lò táwo ò dẹ̀ mọ̀. So ó jẹ́ àwọn ìdojúkọ bíi oríṣi mẹ́ta tí mo ti rí láti bí ọdún 15 tí mo ti wà lẹ́nu iṣẹ́ yìí. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bọ̀ nítorí àkókò. Òun lẹ gbọ́ ẹ̀yin ará ilé. Ìdí ni wípé kò sí iṣẹ́ kan tí ò ní ìdojúkọ. Iṣẹ́ téèyàn ń ṣe láyè, ìdojúkọ kò ní ṣe láì má wà. Mo rọ̀ wá, mo bẹ̀ wá, gbogbo ìdojúkọ tá a bá ní, ẹ jẹ́ ká máa fi ọkàn, ẹ jẹ́ ká ní ká fi sọ́kàn wípé tó bá yá ìdojúkọ yìí yóò lọ. Ẹ já lọ sí ìpolówó ọjà. Tá a bá dé, a ó máa tẹ̀síwájú. Fún ìpolówó àti onígbọ̀wọ́ fún àwọn ètò yìí, you can contact Ọmọ Yorùbá Àtàtà Television on 07038251189 or 09155663580. Ẹ̀ta ló ń tà kí gbogbo ẹ̀yà kẹ́yẹ kó tó tà lóko. Ẹ káàbọ̀ padà lórí ètò wa, ètò yín ẹ kú gbìyànjú lórí tẹlifíṣàn Ọmọ Yorùbá Àtàtà. Bàbá wa tí à ń fi ọ̀rọ̀ ìjomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn, àwọn ni Ọ̀gbẹ́ni Adéwálé láti FC Caleb Farm. Àwọn là ń bá sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn. Kó tó di pa lọ sí ibi ìpolówó ọjà lẹ́ẹ̀kan, wọ́n sọ fún wa pé ìgbà táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti tó bí ọdún 15 àti wípé oríṣiríṣi ìdojúkọ làwọn ń rí. Bàbá wa o, wọ́n wá fẹ́ béèrè wípé nígbà tí ẹ̀ ń dojúkọ àwọn nǹkan tí ẹ̀ ń dojúkọ ẹ̀, ìrànlọ́wọ́ wa ni àwọn ìjọba ń ṣe fún yín gẹ́gẹ́ bí àgbẹ̀? Gbogbo la mọ bí orílẹ̀-èdè wa ṣe rí. Ká pé ìjọba ń ran àwọn àgbẹ̀ lọ́wọ́ ni orílẹ̀-èdè yìí ò ní rí bó ṣe rí yìí. Látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ yìí, oríṣiríṣi ìlérí ni àwọn ìjọba ti máa ń ṣe fún wa. Ìgbà míì wọ́n á wá sóko wa, wọ́n á wá wo sáìsì oko wa, wọ́n á wá wo iye adìẹ ta ní. Wọ́n á ṣèlérí fún wa pé àwọn ó wá, àwọn ó ṣe nǹkan. Láti bí ọdún mélòó kan, a ò rí ìrànlọ́wọ́ kankan láti ọ̀dọ̀ ìjọba. Tí ìjọba dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe fún iṣẹ́ àgbẹ̀, torí iṣẹ́ àgbẹ̀ òun ni òpó tó di orílẹ̀-èdè ní gbogbo ọ̀nà. Ṣùgbọ́n ìjọba ta ní lórílẹ̀-èdè wọn ò sújá ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀. Bàbá wa o, mo fẹ́ béèrè lọ́wọ́ yín, ǹjẹ́ iṣẹ́ àgbẹ̀, ǹjẹ́ iṣẹ́ tó pé ni? Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tó dára ni. Iṣẹ́ tó jẹ́ pé kò ṣeé parun ni. Iṣẹ́ tó jẹ́ pé tí ò bá sí, kò sí èèyàn. Ìdí tó fi sọ pé tí mo sọ pé tí ò bá sí kò sí èèyàn ni pé kò sí ojúmọ́ kan ká má jẹun. Bẹ́ẹ̀ ni.
tẹ́ bá rí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, iṣẹ́ adìẹ tó ń yé yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sá kúrò níbi iṣẹ́ yìí. Ìyìn táwa gan ń ṣe nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń béèrè fún ẹyin tá ò rí fún wọn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sá kúrò ní oko torí ọ̀wọ́n gógó oúnjẹ, ọ̀wọ́n gógó àwọn ohun tí à ń lò. Iṣẹ́ tó dára ni, iṣẹ́ tó ṣe é yangàn ni, ṣùgbọ́n ó ti nílò ìrànlọ́wọ́, ó ti nílò kápítà láti fi ṣe yìí. Bó ṣe rí nìyẹn. Nǹkan tẹ́ ń sọ fún wa ni pé ẹ fẹ́ ìkúnwọ́ láti ọ̀dọ̀ àwọn ìjọba wa láti lè ràn yín lọ́wọ́ fún iṣẹ́ àgbẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín, iṣẹ́ àgbẹ̀ tẹ́ ń ṣe yìí, ǹjẹ́ ẹ ti ní àṣeyọrí kan nínú rẹ̀? Bẹ́ẹ̀ni, oríṣiríṣi àṣeyọrí ló ti ti ibi iṣẹ́ yìí jáde láti bí ọdún 15. Àti inú ẹ̀ náà láti fẹ́yàwó, inú ẹ̀ náà láti bímọ, láti ralẹ̀, láti ṣe oríṣiríṣi, láti lọ sọ́tùn, láti lọ sósì. So iṣẹ́ tí ó ti fún mi ní, tó sì fún mi ní ìfọ̀kànbalẹ̀, tí ó mú mi pé láàrin ẹgbẹ́, láàrin ìdílé. So iṣẹ́ tí oríṣiríṣi àǹfààní ló ti tibẹ̀ jáde tí mi ti ẹ̀ lè dárúkọ tán. Ohun tí wọ́n sọ fún wa ni pé àgbẹ̀ lọ́ba o, kò sí bá a ṣe fẹ́ ṣe nílé ayé yìí tá a máa sọ pé títa àgbẹ̀ yìí báwo. Mo fẹ́ rọ̀ wá, mo fẹ́ bẹ̀ wá, ètò yìí èyí tí ń ṣe ẹ kú ìyànjú, a rọ̀ yín, a bẹ̀ yín, ẹ fọ́lò wa, kẹ́sì láìkì wa, kẹ́dẹ̀ share wa kí gbogbo aráyé kán rí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Bàbá wa, ká tó máa lọ, nírú gbọ̀dá báyìí tẹ́ rí bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe rí, báwo ni ẹ ṣe ráyè mórí bọ́? Ìbéèrè ńlá lẹ béèrè olóòtú. Nírú àkókò bíi eléyìí, oríṣiríṣi ìdojúkọ lẹ́nìkọ̀ọ̀kan ń dojúkọ tí a ò lè sọ fún yàn, but ẹni bá ní ìpinnu pé nínú bó ti wù kó rí, òun ó tayọ, yóò mọ nígbà tó bá wà lókè yóò wà pẹ̀lú wọn, nígbà tó bá wà nílẹ̀ yóò wà pẹ̀lú wọn. Ǹjẹ́ owó kékeré ó lè ṣe iṣẹ́ tá à ń sọ̀rọ̀ yìí? Owó kékeré ò ṣe ṣiṣẹ́ yìí mọ́ o. Tẹ́lẹ̀ lówó kékeré ṣe é ṣe, ṣùgbọ́n nírú àkókò tí a wà yìí, owó kékeré ò ṣe é ṣiṣẹ́ yìí mọ́. Ó pè fún oríṣiríṣi owó tó pọ̀ láti lè ṣiṣẹ́ yìí ní àkókò tá a wà yìí. Bẹ́ẹ̀ sì ni bàbá wa, ní irú àkókò tí a wà yìí, bẹ́ẹ̀ sọ pé owó kékeré kò lè ṣe irú iṣẹ́ wa yìí. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín, tí èèyàn tó jẹ́ pé òun náà ní ìfẹ́ sí irú iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí, irú ìmọ̀ràn wo ni ẹ̀yin lè gbà wọ́n gẹ́gẹ́ bí ọ̀dọ́? Gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ, wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ àti ojú tó bá dilẹ̀ báyìí òun rẹ̀ ń sọ. Kí ìmọ̀ràn rẹ̀ lè gbà wọ́n? Ìmọ̀ràn tí mo lè gba àwọn ọ̀dọ́ nínú àkókò ni pé a nílò láti padà sóko. A nílò láti padà sóko. A dẹ̀ gbọ́dọ̀ ní ọkàn pé a fẹ́ bẹ̀rẹ̀ níbi gíga. A máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. A máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ títí táwa náà fi dókè. A ò gbọ́dọ̀ máa wo ẹṣin ẹlẹ́ṣin sáré. A nílò láti bẹ̀rẹ̀ láti ibi kékeré. Bóyá adìẹ 10 nípa rẹ bá ká láti ṣe, bóyá 20 ni, bóyá 50 ni, bóyá 100 ni, ilé ìtìpa rẹ bá tó láti ṣe, èèyàn ní láti bẹ̀rẹ̀ láti kékeré, láti ibi kékeré títí tí ó fi dé ibi ńlá. So a nílò láti máa sọ pé nítorí pé ìjọba ò fún wa níṣẹ́, ká wá lọ máa ṣe ká lọ máa hùwà ìpáǹle. A nílò láti wá nǹkan kan ṣe, especially ní ẹ̀ka àgbẹ̀, bóyá ní ẹ̀ka ti adìẹ sísìn ni àbí ti crop farming. So bó ṣe rí nìyẹn. Bàbá wa, a mọ̀ pé tá a bá sì pè yín, ẹ sì jẹ́ wa. Torí iṣẹ́ àgbẹ̀ kì í ṣe iṣẹ́ kèrémí, ó dẹ̀ jẹ́ ohun tó fẹ̀ dáadáa.
a sì máa wá béèrè ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ yín lórí iṣẹ́ àgbẹ̀ kó tó di pé a ó máa lọ. Ṣé adìyẹ tó ń yín nìkan ni ẹ̀ ń ṣètò ni àbí ìmíì tún wà? Ní tá a bá ń sọ nípa poultry farming àbí livestock farming, ó jẹ́ gẹ́gẹ́ bí n tẹ́ sọ, ó jẹ́ iṣẹ́ tó gbòòrò. Ẹ̀ka kan nínú rẹ̀ ni àwọn adìẹ tó ń yé yìí. A tún láwọn adìẹ àbọ́pá tí àwọn olóyìnbó ní pè ní broiler, tó jẹ́ pé àwọn yẹn lẹ́yìn oṣù mẹ́rin la máa ń ṣe. A ní àwọn adìẹ kan náà tí àwọn olóyìnbó ń pè ní noella. So àwọn yẹn náà máa ń yé, a máa ń kó ẹyin wọn lọ sí hatchery. A dẹ̀ tún ní àwọn adìẹ tí à ń pè ní turkey náà. So bó ṣe lọ orí bí ó ti lọ lẹ́kalẹ́ka leléyìí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. A kí yín, ẹ kú òwú látọ̀rọ̀ bàbá wa. Lórí ètò Ẹ kú ìyànjú lẹ wà ní orí tẹlifíṣàn Ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn. Ibẹ̀ lẹ ti ń gbọ́ wa. Bàbá tá à ń fi ọ̀rọ̀ jomitoro pẹ̀lú látàárọ̀ ni bàbá wa Ọ̀gbẹ́ni Adéwálé. Ẹ kí wọn lẹ́ẹ̀kan sí kó tó di pé yóò dágbére. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Adéwálé Àlàbí ní Apátùkù nílùú Ìbàdàn bíi. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ bá wa share program yìí, kẹ́ follow wa, kẹ́ share rẹ̀, kẹ́ dẹ̀ sí like rẹ̀. Orúkọ tèmi ò yí padà o, Ọpẹ́yẹmí lórúkọ tèmi, Ògúnmọdé ni bàbá tó bí mi lọ́mọ. Ó dàbọ̀. Nínú ìrìnkèrindò mi láyé, ìwọ ló bá mi ṣe àlùbáríkà tó wá mi rí. Èmi kọ́, iṣẹ́ Ọlọ́run ni. Ewu gbogbo tí mo là kọjá, ìmọ̀ ìṣàgbára mi, àtinúdá tí mo ní ló jẹ́ kí n dúpẹ́ oore. Ẹbí mi